أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله عز وجل إليني التسواج في شيء الدرس العشرون، دان لك أقوم 20 لاتنو تيرا شهر رمضان آداب وأحكام. ولولي أحكام المسافر هو ìdájọ́ ààwẹ̀ onírìn àjò. So gẹ́gẹ́ jẹ́ pé almusafir òun náà nípínlẹ̀ kejì nínú àwọn tí ó jẹ́ pé wọ́n ṣe tútùnú nínú àgbààwẹ̀ Ramadan, wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wọn. So àfáwá ní almas'alatul khamisa, alámọ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún ní abẹ́ ọ̀rọ̀ nípa ààwẹ̀ onírìn àjò. òun ni pé halil afdalu lil musafiri sawmu amil fitr. halil afdalu lil musafiri as-sawmu amil fitr. ṣé lè tó fi ń lóore tó fi ń dáa jù fún aláwẹ̀ fún onírìn àjò òun ni kí ó gbààwẹ̀ ní àbí kó túnu? ló fi ń dáa jù fún aláwẹ̀ àbí fún onírìn àjò? ṣé kó gbààwẹ̀ ní àbí kó má gbààwẹ̀? afáàní wal jawab, ìdáhùn rẹ̀ ni pé as-siyamu fi safari lahu thalathatu ahwal. ìdáhùn ni pé ààwẹ̀ gbígbà lórí ìrìn àjò ó ní conditions mẹ́ta. الحالة الأولى، condition alákọ̀ọ́kọ́ ni pé أن يشق عليه الصيام مشقة شديدة. ó ní kí ààwẹ̀ kó le fún onírìn àjò yìí ní líle tó ní agbára. káwẹ̀ lè máa gan kó lè lára rẹ̀. afáàní fahuna yahrumu siyam. níbí yóò haramu ni fún onírìn àjò kó gbààwẹ̀. onírìn àjò tó mọ̀ pé tóun bá fi lè gbààwẹ̀ àwọn yóò lè fún gan, ó máa wíkìnà dígàn. so kò tọ́ fúnrú onírìn àjò bẹ́ẹ̀ kó ṣe kíni, kó gbààwẹ̀. àwọn kan ní pé kíni, kó jẹ́ pé ààwẹ̀ gbígbà pẹ̀lú onírìn àjò yóò lè fún gan, yóò lè lára ẹ̀. so afáàní eléyìí kò tọ́ láti gbààwẹ̀ níbi harami náà. lima fi sahihayn, nítorí in tó wà nínú sahih al-Bukhari àti sahih Muslim min hadith Jabir radiyallahu anhu, nínú hadith Jabir yana Allahu kuma ba, anna Rasulallah sallallahu alayhi wa sallam kharaja 'am al-fath ila Makkah fi Ramadan. ipa nabi sallallahu alayhi wa sallam ní ọdún al-fath, 'am al-fath, ó jáde lọ sí Makkah nínú oṣù Ramadan, fasama, ó wá gbààwẹ̀, hatta balagha qura'a al-ghamim. hatta balagha qura'a al-ghamim. ní Makkah àti Madina òun ni wọ́n pè ní qura'u al-ghamim. so gbàtà nabi sallallahu alayhi wa sallam
tí tí tó fi dé àní yìí ó ní fasama an-nasu so àwọn èèyàn wá gbààwẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn èèyàn gbààwẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ó ní thumma da'a bi qadahin min ma' lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ó wá ní kí wọ́n gbé qadah kan wá ìyẹn igbá tí omi wà ń bẹ̀ tí wọ́n gbé wá fa rafa'ahu ó wá gbé sókè ó ní hatta nadhara an-nasu ilayhi tí táwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí máa wò táwọn èèyàn fi ń wò pé ànábì ló gbé igbá sókè ànábì ló gbé igbá omi sókè thumma sharib lẹ́yìn ìgbà náà wà mú ó rí pé ó kọ́ fi hàn àwọn èèyàn náà pé ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi o igbá ló wà lọ́wọ́ mi yìí o so káwọn ìbàdàn kíá kí lànà fẹ́ fi lè ṣe ogun wọn dẹ̀ ń gbá rẹ̀ so thumma sharib ànábì wà mú ó ní faqila lahu ba'da dhalik wọ́n sọ fún lẹ́yìn ìgbà yẹn pé inna ba'da an-nasi qad sama apá kan náà àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní máa gbààwẹ̀ gbà tí wọ́n rí ẹ tó ń gbààwẹ̀ àwọn náà ti ń gbààwẹ̀ o àwọn kan náà ń gbààwẹ̀ so anabi wa sọ pé faqala anabi wa sọ pé ulaika al-usatu àwọn ẹlẹ́ṣẹ̀ nìyẹn ní pé bí ìrìn àjò bó ṣe le tó yìí so kí atúnríyàn tí ó máa gbààwẹ̀ èmi dẹ̀ ti túnu yẹ káwọn náà ṣe kíni káwọn náà túnu so anabi wa sọ pé kíni ulaika al-usatu àwọn tí wọ́n ń yapa àwọn ẹlẹ́ṣẹ̀ yìí náà nìyẹn o wọ́n ń yapa Allahu tí wọ́n ń yapa òjíṣẹ́ rẹ̀ so a rí pé eléyìí tí wọ́n fẹ́ mú jáde níbẹ̀ náà ni pé tí ààwẹ̀ tó bá le fún onírìn àjò fún bùkátà láti ṣe kíni láti má gbààwẹ̀ kò sì tọ́ fún láti gbààwẹ̀ nírú condition báyìí. Alḥálatu thaniya condition ẹlẹ́ẹ̀kejì òun ni pé ay yashukka alayhi as-siyam haythu yakunu al-fitru arfaqa bihi. Òun ni kí ó jẹ́ pé àwẹ̀ yẹn ó le fún nílé tẹ́ pé tó bá ṣe kíni tó bá túnu tí ó gbààwẹ̀ òun ló fi ń dá fún jù òun ló fi ń mú nǹkan rọrùn fún jù. Afáàní fahuna yukrahu as-siyam so níbí yóò wọ́n kórìíra kí onírìnàjò gbààwẹ̀ lórí condition báyìí lima fi as-sahihayni min hadithi Jabirin radiyallahu anhu annahu qala nítorí hadithu tánú sahihan hadithu Jabir ibn Abdillahi radiyallahu anhuma wà nù sahih al-Bukhari àti sahih Muslim so wípé ó sọ pé kánà rasulullahi sallallahu alayhi wa sallam fi safarin anabi sallallahu alayhi wa sallam ó wà ní orí ìrìn àjò kan lọ́jọ́ kan fara'a zihaman wá rí tí èrò péjọ níbi kan wa rajulan qad dhullila alayhi tọkùnrin kan tẹ́ pé àwọn èèyàn ti dáàbò bò wọ́n rọ kiri ká rẹ̀ so àwọn èèyàn surrounded. وقال عرفوا أسيبي ما هذا كل لي كل كاتون شلي فقالوا وعدالهم صائم حلاوني لبجي فقال النبي صلى الله عليه وسلم أسيبي ليس من البر الصوم في السفر كي شنتو وسنو واري كما قباوي لوري نعجو kò sí nínú wàhálà kí ẹ máa gbààwẹ̀ nínú ìrìn àjò àbí lórí ìrìn àjò tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń ṣe tààmìmù hadithu yìí tó tí wọ́n kàn gbé generally báyẹn láti pé lẹ́yìn káwọn náà wo ibi tí afá tí wọ́n pín sí ẹni pé tó wáyé pé ó gbààwẹ̀ lórí ìrìn àjò ó le fún so pẹ̀lú tó jẹ́ pé tí ò bá gbààwẹ̀ yẹn àbí tó bá túnu òun ni ó fi mú kí nǹkan rọrùn fún jù so kò ní jẹ́ kí èèyàn dákú kò ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ síyàn so eré èèyàn báyìí kò yẹ kí ó gbààwẹ̀ bákan náà ó gba ẹni tí condition ẹ̀ bá ti rí báyìí á sọ fúnra ẹni báyìí pé kí ni laysa minal birr as-sawmu fi safar kò sí nínú wàhálà kò sí nínú pé yẹn jọmọ rẹ̀ yẹn jẹ́ lẹ́sìn kí ẹ máa gbààwẹ̀ lórí ìrìn àjò tó jẹ́ pé wọ́n ló ti ń kú lọ yìí ìwọ ni wàhálà ti mú yìí wọ́n ló ti wá ní ìdààmú yìí so bí eléyìí bó ṣe rí náà nìyẹn
فاني ولأن ارتكاب المشقة مع وجود الرخصة بالفطر يشعر بالعدول عن رخصة الله تعالى. wọ́n ní àti nítorí pé kí ẹ máa lọ ṣe nǹkan tó le kí ẹ máa lọ ṣe nǹkan tó le fún yàn láti ṣe pẹ̀lú wípé wọ́n fún yàn níyọ̀ǹda láti má ṣe nǹkan yẹn. Èèyàn ń gbààwẹ̀ pé kó le fún yàn ohun tí wọ́n fún yàn níyọ̀ǹda láti má gbààwẹ̀. So eléyìí yóò máa mú yàn fúnra mọ̀ wípé èèyàn ń gúnrí èèyàn máa gúnrí kúrò níbi ìtúsílẹ̀ ìdẹ̀ra tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa, rukhsa tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa. So yóò máa túmọ̀ sí pé èèyàn ń gúnrí kúrò níbi nǹkan yẹn. Èèyàn ń gúnrí kúrò bẹ́ẹ̀ yẹn ò fẹ́ gba rukhsa Allah subhanahu wa ta'ala. So tó jẹ́ pé Ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa hadith wípé inna Allaha yuhibbu an yu'ta rukhasuhu. Allah subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ sí pé tó bá ṣe ìdẹ̀ra fún ẹrú wípé ìjọsìn báyìí ẹ máa ń ṣe tẹ́lẹ̀ lásìkò báyìí ṣùgbọ́n ẹ má ṣe àbí ẹ dínkù. So gẹ́gẹ́ bí salat lórí ìrìnàjò, so ẹ dín salat kù, ẹ fi àwẹ̀lẹ̀ tẹ́ bá ń ṣe ìrìnàjò ẹ má gbààwẹ̀. So eléyìí rukhsa ni tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa. Ànábì sallallahu alayhi wa sallam wá sọ pé Allah subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ sí tí ó bá ṣe irú nǹkan báyìí fún ẹrú kí wọ́n máa ṣe. Inna Allaha yuhibbu an tu'ta rukhasuhu kama yuhibbu an tujtanaba azaimuhu aw tu'ta azaimuhu. So gẹ́gẹ́ bó jẹ́ pé Allah subhanahu wa ta'ala máa ń nífẹ̀ẹ́ sí kí èèyàn máa jìnnà sí tí ó bá kọ̀ pé ká máa ṣe tàbí tó bá ní pé ká máa ṣe kí èèyàn ṣe kí èèyàn máa ṣe. Allah subhanahu wa ta'ala tó máa ń nífẹ̀ẹ́ sí náà ilé tó bá ní pé mo fún yín ní yọ̀ǹda lórí nǹkan báyìí ẹ gbé jù sílẹ̀ fásìkò kan ẹ bá wà lórí condition báyìí ẹ mú nǹkan fúyẹ́ fúnra yín tẹ bá wà lórí condition báyìí. Allah subhanahu wa ta'ala ó máa ń nífẹ̀ẹ́ sí kí àwọn ẹrú rẹ̀ kọ́ máa ṣe irú àwọn nǹkan báyìí. Báyìí pé yẹn wá kọ́ ní gbogbo gbà yẹn wá sọ pé rárá ẹkùn bá tẹ pé mo ní agbára àbí mo gbọdọ̀ proof pé mo lágbára ni. Gbogbo àwọn tí wọ́n ń gbààwẹ̀ àbí àwọn tí wọ́n sọ pé àwọn ń gbààwẹ̀ yẹn lórí ìrìnàjò yẹn wọ́n lágbára ni ọ̀lẹ ni wọ́n ká fẹ́ proof agbára kí a pọ̀ ká máa travel kí ó wá jẹ́ pé àwa nìkan à ń gbààwẹ̀ gbogbo àwọn yòókù wọn gbààwẹ̀. So téèyàn fẹ́ tó pé téèyàn torí ẹ̀ ṣe ni pé èèyàn fẹ́ fi hàn pé alágbára lòun òun kì í ṣe ọ̀lẹ sí eléyìí nǹkan tí ó tọ́ yìí náà ni. lẹ́yìn náà alḥálàtú thaniya yìí náà láti kà yìí gbẹ́gbẹ́ pé téèyàn bá gbààwẹ̀ yẹn ó máa le fún yẹn ṣùgbọ́n tó bá túnu yóò mú nǹkan rọrùn fún gbogbo nǹkan ó ṣe kí ni yóò rọrùn fún ṣẹlẹ̀ ní ẹlẹ́kejì. ẹlẹ́kẹta wọ́n pé alla yashqa alayhi as-siyam pé irú ìrìn àjò yẹn àwẹ̀ tí ẹ lè le fún ara nítorí pé bóyá ó fẹ́ travel bóyá plane náà tó yẹ kó wákàtí mẹ́rin péré so ló máa lo plane abẹ́ni tó tiẹ̀ fẹ́ lọ láti àyè tí ó jìnnà ara síra wọn tí ó jìnnà púpọ̀ tàbí traveling 2 hours by car 1 hour 30 minutes tó dẹ́ wo pé nǹkan yìí ó ń gbààwẹ̀ pẹ̀lú ní àjò eléyìí kò lè kó nira kan báyàn kí ni irú ẹni bẹ́ẹ̀ kí ni ó wà lórí tòun láti ṣe. afáàní fahuna yustahabbu siyam so níbí báyìí wọ́n fẹ́ kéèyàn gbààwẹ̀ so yìí tó wà recommended náà ni kéèyàn gbààwẹ̀ lórí condition yìí li umumi qawlihi ta'ala so ní in tó bọ́ sí abẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala nítorí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ pé wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun kẹ́ gbààwẹ̀ wọn ló fi ń lóore fún yín jù tí ẹ bá mà báyìí pẹ́ mọ̀ ni so kẹ́ gbààwẹ̀ lórí condition báyìí mo ti pẹ́ bẹ́ẹ̀ ṣe ìrìn àjò náà mo ti pẹ́ wà lórí ìrìn àjò náà so kẹ́ gbààwẹ̀ wọn ló fi ń ṣe kíni ló fi ń lóore fún yín jù. ولما في الصحيحين من حديث أبي الدرداء رضي الله عنه أنه قال أتين تريدون أن صحيح البخاري صحيح مسلم إنه حديث أبي الدرداء ينا الله كما بوا أنه قال أبو الدرداء صبين خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان في حر شديد
wọ́n láwọn jáde pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam nínú Ramadan nínú oòrùn tí ó gbóná tó ní agbára hatta in kana ahaduna la yada'u yadahu ala ra'sihi min shiddati al-har. So sí tó jẹ́ pé àwọn tájọ́ ń lọ arínú wa ní pé yóò gbé ọwọ́ rẹ̀ sí orí rẹ̀ báyìí, yóò gbọ́wọ́ sí orí látara bí nǹkan ṣe bóòrùn yẹn ṣe gbóná sí tó gbóná gan. wa ma fina sa'imun, kò sẹ́ni kankan nù wa tó ń gbààwẹ̀ illa rasulullahi sallallahu alayhi wa sallam wa abdullahi ibn rawaha. ẹni akan nù wọ́n gbààwẹ̀ àfi òjíṣẹ́ allahu subhanahu wa ta'ala àti abdullahi ibn rawaha. àwọn méjèèjì nìkan náà gbààwẹ̀, àwọn méjèèjì nìkan iná náà gbààwẹ̀. sàfáàní wajhu dilala, ibi tí ẹ̀rí wà nínú hadithi ni pé anna siyama nabiyyi sallallahu alayhi wa sallam fi safar dalilun ala anna al-afdal lilmusafir as-siyam, dalilun ala anna al-afdal lilmusafir as-siyam. sọ ni pé gbígbààwẹ̀ tánàbí sallallahu alayhi wa sallam tó gbààwẹ̀ yìí ẹ̀rí ló jẹ́ lórí pé ẹni tó bá jẹ́ onírìn àjò ilé tó fi ń dájú fún ni pé kó gbààwẹ̀, ilé tó fi ń dájú fún ni pé kí ó gbààwẹ̀. afáàní wali anna fi mubadaratihi bisiyami ibra'an lidhimma, wali anna fi mubadaratihi bisiyam ibra'an bidhimma aw ibra'an lidhimma. àti nítorí pé kéèyàn tètè gbààwẹ̀ yẹn lásìkò táwọn èèyàn ń gbà, so òun ló fi ń dájú, òun ni ó fi tètè bọ́ nǹkan yẹn kúrò lọ́rùn èèyàn. kò ní jẹ́ pé àwọn kankan wá ṣẹ́kù sínú ìwọ̀ èèyàn, yóò ṣẹ́kù sọ́rọ̀ èèyàn láti gbà. وعدم تحمل لتبعة القضاء. so kò tún jẹ́ kéèyàn tún ní gbèsè kankan lọ́rùn pé mo fẹ́ máa san later. so tẹ́ pé èèyàn ṣe máa gbìyànjú, èèyàn ṣe máa rúnra láti jẹ́ pé kéèyàn gbà padà. so bí ó ṣe rí náà lẹ́yìn. afáàní al-mas'alatu as-sadisa, mas'ala ẹlẹ́kẹfà, alámọ̀rẹ́ ẹlẹ́kẹfà lábẹ́ ààwẹ̀ onírìn àjò ni pé al-illatu fi ibahati al-fitri lil-musafir huwa as-safar. ìdí tí wọ́n fi ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ni tó jẹ́ onírìn àjò láti má gbààwẹ̀ òun náà ni ìrìn àjò yẹn tó fẹ́ rìn yẹn òun ni ó fà, kì í ṣe nǹkan mi kì í ṣe pé tí nǹkan bá le àbí tí ìrìn àjò bá le pẹ̀lú lómi ní sọ pé onírìn àjò ni ó lè túnú pé kò sí wàhálà kankan, kíní ò le fóun, kíní ò le, so ìrìn àjò yìí kò le. so ẹlòmíì ó ti lérò pé bóyá kíyàn tó lè túnú lórí ìrìn àjò náà ó gbọ́dọ̀ jẹ́ pé ìrìn àjò yẹn ó le fún yàn gan. so eléyìí kò dẹ̀ rí bẹ́ẹ̀. afáàní qala ta'ala, Allahu subhanahu wa ta'ala ni aw ala safarin fa'iddatun min ayyamin ukhar, aw ala safarin faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. so afáwa mú bí tí wọ́n fẹ́ lò wá lásán ìyẹn ni pé aw ala safarin abẹ́wà lórí ìrìnàjò. Allah subhanahu wa ta'ala ẹni tó bá jẹ́ pé ó rẹ̀ nù yín, ó sì kìnnú yín tàbí wà lórí ìrìnàjò fa'iddatun min ayyamin ukhar, kó máa san padà láwọn ọjọ́ mi. sáré pé Allah subhanahu wa ta'ala ni kò sọ pé aw ala safarin wa wajadtumul mashaqqa aw wa wujidatil mashaqqa, kò sọ pé ẹ wà lórí ìrìnàjò so tí ìnira wà ń bẹ̀ àbí tẹ wá ń rí ìnira lórí ìrìnàjò náà rárá. aw ala safarin lásán iná àbẹ̀ wà lórí ìrìnàjò. so ìrìnàjò yẹn òun ni tí ó fà tí wọ́n fi ṣe kíni, tí wọ́n fi mú àwẹ̀ kúrò fún wa fẹ́ni tó bá jẹ́ onírìnàjò. afáwa ni wa yukhti'u ba'dul awam, apá kan náà àwọn awam, so àwọn tí wọ́n jẹ́ lay people, tí wọ́n kì í ṣe akẹ́kọ̀ọ́, tí wọ́n kì í ṣe olùmọ̀, so wọ́n á máa ṣàyíṣe. fayadhunnu anna illata ibahati al-fitri lil-musafir hiya al-mashaqqa. wọ́n máa lérò pé ìdí tí wọ́n fi ṣe lẹ́tọ̀ọ́ fún onírìn àjò láti má gbààwẹ̀ ní ìnira. wa bina'an ala dhalik, so lórí tí wọ́n ti lórí èrò wọn tí wọ́n ti ń lérò yìí,
lórí èròǹgbà wọn lórí tí wọ́n ti ń lérò pé nítorí ẹ̀ ni wọ́n ṣe ní kí ẹ máa gbààwẹ̀ yìí. la yurakhisuna li anfusihim fil fitri fi safari inda adami wujudi al-mashaqqa. wọn kì í ṣe tarkhisu fúnra wọn, kì í mú nǹkan rọrùn fúnra wọn, wọn kì í fi àwẹ̀ lẹ̀ so tí wọ́n bá wà lórí ìrìn àjò tí kò bá tó bá jẹ́ pé kò sí ìnira níbẹ̀. Sọ wọn sọ pé nígbà tí ó ti sí ìnira tí ó yìí ṣe kinní kan, àwọn máa gbààwẹ̀ lọ́ntà wọn. Àwọn máa gbààwẹ̀ lọ́ntà wọn. Àwọn yìí pé kò tọ́ kéèyàn ṣe kinní kéèyàn fi àwẹ̀ lẹ̀ àfi tó bá yẹ pé ìnira wà ń bẹ fún yàn. Àfààní wa hadha ghalatun, mistake iná ilé, mistake iná ní ilé. Yíyan kálukú wa ká correct mistake yìí. قال شيخ الإسلام ابن تيمية في مجموع الفتاوى. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أنه مجموع الفتاوى ونبين ويجوز الفطر للمسافر باتفاق الأمة. الطاء وعلاوه لا تتونو ويلوك ونقوى الأمة سواء كان قادرا على الصيام أو عاجزا. يلا ولا أكبر لا تقبعوني أبكوتي الأكبر. وسواء شق عليه الصوم أو لم يشق. يلا أوجه اللي فون لا تقبعني أباوي اللي أرارا. بحيث لو كان مسافرا في الظل والماء ومعه من يخدمه جاز له الفطر والقصر. so pé tó bá jẹ́ pé ó bá ń gbààwẹ̀ nínú òjì tí ó sí oòrùn, bákan náà omi tó wà pẹ̀lú rẹ̀, ومعه من يخدمه خدم tó wà pẹ̀lú rẹ̀ tó ń sìn tó ń ṣe khidma fún, tó ń ṣe bọ̀yì sìn lórí ìrìnàjò yẹn, ó tún wà fún tó bá nídìí nǹkan yóò bá gẹ́ẹ̀tì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. so جاز له الفطر والقصر. so tó ń ti bí nǹkan bí hálẹ̀ ṣe rọrùn yìí, ó tọ́ fún láti ṣe kíni, láti túnu, ó sì tọ́ fún láti máa kí qasru náà, ó tọ́ fún láti túnu, ó tọ́ fún láti máa kí qasru náà. so torí ìrìnàjò yìí náà ni rukhsa yìí ló fi wà fún wa. lẹ́yìn náà fáwa ní al-mas'alatu as-sabi'a, alámọ̀lẹ́ ẹlẹ́kejì òun ni pé hukmu fitr al-musafir qabla mufaraqati al-bunyan. kí ni ìdájọ́ kí aláwẹ̀ tí a ti túnu síwájú kó tó ṣe kíni, kó tó kúrò ní ìlú rẹ̀, kó tó kúrò ní agbègbè rẹ̀, kó tó di ẹni tó jẹ́ onírìnàjò gangan. ẹni tó sì wà nílé nísìnyí a lè sọ pé onírìnàjò ni, ó fẹ́ ṣe ìrìnàjò yìí la fẹ́ sọ, iná la sọ, ẹni yìí ó fẹ́ travel, iná ni nǹkan tí a sọ. kí wàá nídájọ́ kéèyàn ti túnu, so bí ẹni tó wí pé máa travel ní àárọ̀ la wà ní jẹsàárì, tàbí ẹ̀jẹ̀ jẹ́ but yóò jẹ́ oúnjẹ pé òun kàn jẹun, kò ní jẹ́ oúnjẹ pé òun jẹ sàárì láti ṣe kíni, láti gbàwẹ̀. so kí ni ìdájọ́ ilé? àfààní la yasihhu lil musafiri al-fitru illa ba'da mufaraqati al-bunyan ay mufaraqati balad al-iqamah. kò tọ́ fún onírìnàjò ó túnu àfi lẹ́yìn ìgbà tó bá tó fi ìlú tó wà, lẹ́yìn ìgbà tó bá tó fi kalẹ̀, ìlú tó ń gbé tó fẹ́ kúrò ń bẹ̀ yẹn, ìgbà tó bá tó kúrò ń bẹ̀ tó ti yá náà ló tó lè túnu. ẹni pé kí ni ẹ fẹ́ travel láago 8 àárọ̀, láago 2 ọ̀sán lápèjúwe, so kò tí ì tọ́ fún yàn láti ṣe kíni, láti sọ pé màá wà lẹ́ni tí ó gbàwẹ̀. èèyàn gbọ́dọ̀ máa gbàwẹ̀ yẹn lọ, bọ̀ tó yẹn bá ti di pé ẹni yìí ti wà lórí ìrìn àjò, ó ti kúrò nílùú rẹ̀, ó ti wà nínú mọ́tò, ó ti bọ́ sí ibòmíì, so ó ti ń fi ìlú lẹ̀, ó ti wà lórí ìrìn àjò, so ìgbà yẹn ló tó lè ṣe kíni, ni èèyàn tó lè túnu, ẹni tó bá fẹ́ túnu tó fẹ́ lo rukhsa as-safar láti túnu. ni wa dalilu dhalik, ẹ̀rí ilé ni pé anna hadha huwa al-asl, torí pé ẹ̀rí ni pé eléyìí ni ìpìlẹ̀, ẹni fa inna al-asla wujubu as-sawm, ìpìlẹ̀ ni pé ọ̀ràn yẹn ni kó gbàwẹ̀, ọ̀ràn yẹn náà ni kó gbàwẹ̀. wal musafiru la yu'addu musafiran illa idha asfar ay faraqa al-bunyan. so onírìnàjò ni a ní pé lónírìnàjò àfìgbà tó bá tó fi ìlú lẹ̀, tó fi ìlú tó wà, tó fẹ́ ṣe ìrìnàjò kúrò ń bẹ̀, tó bá tó fi lẹ̀ náà látò sọ pé onírìnàjò iná. wọ́n ní wàhákáhù ibnu abdulbarri ijma'an, ibnu abdulbarri ni wọ́n gbé nǹkan yìí wá gẹ́gẹ́ bí ijma' pé ẹnu olùmọ́kò lórí rẹ̀, pé onírìnàjò ni tí ó bá ti kúrò nílùú tó fẹ́ travel kúrò ń bẹ̀,
kò tí ì tọ́ fún láti ṣe kíni láti túnu. qala fi at-tamhid ibn abdul barr wọ́n sọ nínú tírà wọn at-tamhid wípé wala khilafa baynahum ay al-fuqaha, so kò sí ìyàpẹnu láàrin wọn láàrin àwọn olùmẹ̀sìn fi alladhi yu'ammilu as-safara, so nípa ẹni tí ó ń gbèrò láti travel, annahu la yajuzu lahu an yuftira fil hadari hatta yakhruj, wípé kò tọ́ fún láti túnu nígbà tó wà nílé títí tí ó fi jáde kúrò ní ìlú yẹn. Pàtó sì wà ń lu rẹ̀ yóò ti kúrò ńbẹ̀, kò tọ́ fún láti túnu, kò tọ́ fún yàn láti túnu àyàfi kí ni tí wọ́n bá tó kúrò níbẹ̀, tí wọ́n bá tó jáde kúrò ní ìlú. So yìí náà nìyẹn tó lè ṣe kí n lè sọ pé mo ti jẹ́ onírìnàjò, mo ti di onírìnàjò báyìí, mo lè má gbààwẹ̀. Al-mas'alatu ath-thamina, mas'ala ẹlẹ́ẹ̀kẹjọ, so òun ni pé idha bari'a al-marid, tí aláàrẹ̀ tó bá ṣe kí n tó bá lálàáfíà, bóyá láàárọ̀ ó síkì látàárọ̀, ó wá ṣe kí ni ó wá padà gbádùn ní àsìkò dhuhr lápẹjù àbí àsìkò asr, tó rẹ̀ pé ìgbà tó síkì yẹn àárẹ̀ rẹ̀ kò jẹ́ kó gbààwẹ̀, so wa qadima al-musafiru fi athna'i an-nahar, bákan náà tí aláàrẹ̀ náà bá tiẹ̀ dé pa tí onírìnàjò náà bá dé padà lọ́sàn-án, onírìnàjò náà ó travel tẹ́lẹ̀ wá dé padà ní ọ̀sán, lam yalzamhu al-imsaku baqiyata yawmihi, kì í ṣe dandan ni kó mẹ́nu ró, kí wọ́n má gbààwẹ̀ mọ́, àbí kí wọ́n kẹ́nu ró, kí wọ́n má gbààwẹ̀, kí wọ́n má jẹun kankan mọ́ ní fún ọjọ́ tó kù. Lọ́sọ pé àgbà tó ti rí wòsàn yẹn ó lè má gbààwẹ̀ lọ, àbí kó tiẹ̀ mára ró gẹ́gẹ́ bá ṣe sọ pé àwọn kan tí wọ́n bá gbààwẹ̀ nípìnlẹ̀, so wọ́n á ṣe kí ni wọ́n á kára ró lórí àwọn condition kọ̀ọ̀kan tá a ti kà síwájú, so pé wọ́n gbọ́dọ̀ kára ró, wọ́n gbọ́dọ̀ jẹun kan mọ́ títí tí ilẹ̀ ó fi ṣú, wọ́n dẹ̀ san ọjọ́ yẹn padà. So eléyìí kò kan aláàrẹ̀ tó bá lálàáfíà lásìkò táwẹ̀ ń lọ lọ́wọ́ ní ọ̀sán, kò dẹ̀ kan onírìn àjò tó bá dé padà sílùú rẹ̀ ní ọ̀sán. So wọ́n ní wa dalilu dhalik, ẹ̀rí eléyìí ni pé innahu la dalila ala wujubil imsak, àkọ́kọ́ nìyẹn, kò sẹ́ẹ̀rí náà tó sọ pé dandan irú àwọn èèyàn báyìí wọ́n gbọ́dọ̀ ṣe kí wọ́n gbọ́dọ̀ kára ró, kò sẹ́ẹ̀rí lórí ìṣesí yẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé wali anna as-siyama ibadatun la tatajazza, àti nítorí pé àwẹ̀ ní ìjọsìn kan tẹ́ pé kò kí ń gba at-tajzi'a, kò kí ń gba pé apá kan lọ báyìí, apá kan lọ báyìí, a gba apá kan, a fa apá kan lẹ̀. Àwẹ̀ Ramadan kò kí ń gbà bẹ́ẹ̀. Bí ma'ana ìtumọ̀ eléyìí ni pé annahu idha aftara awwalahu la yu'addu sa'iman fi baqihi, òun ni pé tó bá fi lè túnu níbẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀, wọ́n ní ká kún aláwẹ̀ mọ́ ní ọjọ́ tó kù, wọ́n ní sọ pé ẹni yìí ó ti dá aláwẹ̀ ní àwọn ọjọ́ tí ó kù, ó gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ ní, tó bá ti wá mú gba gbogbo ẹ̀ láti ìpìlẹ̀ yẹn kò nídìí kó kararó mọ́. So ẹlẹ́kẹta tó jẹ́rìí lórí nǹkan yìí wọ́n ní pé wali annahu la yastafidu shay'an min hadha al-imsak, àti nítorí pé irú aláàárẹ̀ yìí ta sọ pé kó kẹnu ró, kó ṣe bí ẹni tó ń gbààwẹ̀ àbí kó wà bí ẹni tó ń gbààwẹ̀, bákan náà onírìn àjò tó ẹ̀ṣẹ̀ dé jẹ́ pé ó túnu tẹ́lẹ̀, ta sọ pé kó gbà tó ti dé yẹn o kó má gbààwẹ̀ ni. So irú àwọn ẹni yìí la yastafidu shay'an min hadha al-imsak, wọn lè ṣàǹfààní kankan níbi ìkararó yìí, níbi ìkẹnu ró yìí, li wujubil qada'i alayhi, nítorí pé ọ̀ranyàn ni, ó ti jọ́ràn yẹn lórí wọn láti ṣe kí n láti san àwẹ̀ yẹn padà, ó ti jọ́ràn yẹn lórí wọn láti san àwẹ̀ yẹn padà. So kákan á ní kí wọ́n kẹnu ró báyìí, so kò ṣe kí ni, kò ní ṣe wọ́n ní àǹfààní, so bí eléyìí bó ṣe rí iná ni àdúró báyìí bi'idhnillahi al-wahid al-qahhar. Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.